ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí. Mo kí àwọn mùsùlùmí torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní wákàtí ọwọ́ yìí àwọn ni ó bá wí jù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀rọ̀ kan ń lọ ní orí social media tí mo wò ní àná tí ìkànnú àwọn mùsùlùmí tó jáde tó sọ wípé òun ni ànábì, òun dẹ̀ ni òun tún ju ànábì Musa lọ. Ànábì ni mí. Bàbá ní ànábì làwọn. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run làwọn. Ó ju ànábì Musa lọ. Bàbá ní àwọn ju ànábì Musa lọ. Síwájú kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi, àwọn tí mo mọ̀ tí wọ́n ń ṣe ẹ̀sìn mùsùlùmí, àwọn tí wọn ò ní àrùn ọpọlọ ni tẹ́lẹ̀, ṣùgbọ́n lóde òní dá pé àwọn tó ní àrùn ọpọlọ tó wà náà tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí yẹn. Kùdùsì gbogbo ohun tó ń fà yìí kò jẹ́ ohun tó dùn mọ́ wa o. Sọmọ yìí pé nígbà tá a gbọ́ tọ́ lọ́sẹ̀ yìí ní iná bàjẹ́ àjùpọ̀ ohun sí ọ, ṣùgbọ́n ìtọ́ tó àlọ́dẹ́ wò yìí nísìn ẹnìkẹ́kẹ́ ọ̀rẹ́ níṣẹ́ o. Torí ẹni yẹn ọ̀rọ̀ tó sọ yẹn ó dàbí pé ó ti ní àrùn ọpọlọ, ṣùgbọ́n síwájú ohun gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀sìn mùsùlùmí ẹ súnmọ́ bíbá kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ mi. Àwọn kọ́kọ́ dẹ̀ pé òun ló ń dààmú ẹ̀sìn yín tí ó fi jẹ́ kí discipline kò wà nínú ẹ̀ dáadáa tó fi ń ba ẹ̀sìn jẹ́ fún àwọn tó ń ṣe ẹ̀sìn, torí ẹ̀sìn nìyẹn ń ṣe. Mo sì máa play ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́. One, ẹ̀yin mùsùlùmí ṣé ẹ ò ní association tó jẹ́ pé ó máa gọ́fà yín papọ̀ bíi Muslim Association of Nigeria, Al-Quran Association of Nigeria ni? Kẹ́ ẹ lè máa mú àwọn tí ó fẹ́ máa bẹ̀sìn jẹ́ mọ́ yín lọ́wọ́ ìkẹ́ lè máa mú, torí pé orí ìyẹn ti dàrú. Tó bá yẹ pé orí ẹ̀ ti dàrú, tó bá yẹ pé ó ti ń sínwín tó ń sọ wípé òun ni ànábì, òun ju ànábì Musa lọ. Ànábì ni mí. Bàbá ní ànábì làwọn. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run làwọn. Ó ju ànábì Musa lọ. Bàbá ní àwọn ju ànábì Musa lọ. Mo rí Ọlọ́run báyìí. Bàbá ní àwọn rí Ọlọ́run báyìí. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Bàbá ní kò ṣe ọ̀rọ̀ ẹnu. Gbogbo èèyàn kọ́ yóò gba ohun tá à ń sọ yìí gbọ́. Bàbá ní kò ṣe gbogbo àwọn èèyàn ló ń gba ohun táwọn sọ yìí lọ. Gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. Gbogbo àwọn kọ́ wà gbọ́. Gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. Gbogbo èèyàn kọ́ gbà bọ̀. Àti ju àfáà lọ. Bàbá ní àwọn ti jọ àfáà lọ. Àti ju ṣéwù lọ. Bàbá ní àwọn ti ju ṣéwù lọ. Ànábì Ọlọ́run ni mí. Ànábì Ọlọ́run ni bàbá. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run ni àwọn. Ọlọ́run ló pè mí bẹ́ẹ̀. Bàbá ní Ọlọ́run ló pa àwọn bẹ́ẹ̀. Ẹ̀kọ́ mọ̀ pé. Àwọn bẹ́ẹ̀. Èmi ò gbọ́ rí ẹnu mo ti máa kọ́kọ́ gbọ́ irú ẹ̀ tó máa sọ pé òun ni ànábì, òun ni àwọn ẹbí ẹ̀ wá jáde tó wá sọ pé kì í ṣe pé kí ni wọn. Ẹ̀yin ẹbí ẹ̀ tẹ́ jáde yẹn ó ṣe ló yẹ kẹ́ ẹ lọ mú okùn fami kẹ́ ẹ dì lọ́wọ́ kẹ́ ẹ dì lẹ́sẹ̀ kẹ́ ẹ bò ní ẹgbà 1111 kẹ́ ẹ ṣe wàá mú lọ sọ́dọ̀ wọn tó máa ń wo wèrè torí pé orí yẹn ti yí. Èso ló sá o, àwọn ò sì ju àwọn ọ̀rẹ́ ànábì Musa ká tó pé àjọ ànábì Musa lọ. A sì rọ́lọ́run bá sọ̀rọ̀ à ń pè náà ní dá wa lóhùn, kọ́lọ́run jẹ́ ọmọ dá wa lóhùn. Ìdílé wa ìdílé láìmọ̀jì ṣe ìdílé ragẹ̀ragẹ̀. Tó fi ní wọ́n ànẹ́bí wọ́n rí ànẹ́bí jọ ń sọ̀rọ̀ wọ́n ti rọ́ lọ́hùn àáfà àwọn òǹbò ni wọ́n ti kéwu tiẹ̀ wọ́n tó kéwu tá a ṣe wòlímọ̀ tá a ṣe náwó tá a ṣe gbogbo ẹ̀ wọ́n àjẹ́ ipò wọn àfi ọ̀rọ̀ wọn àfi ń bà wá ná jẹ́ torí náà nǹkan kọjá wọn bí ohun tí ò sí o ti fẹ́ bo ọkọ̀ ìdílé jẹ́ báyìí o mọ̀ bo ọkọ̀ ìdílé jẹ́ ìyá kan ọ̀rẹ́ ń sẹ́ bàbá kan ọ̀rẹ́ ń sẹ́. Ẹ̀yin mùsùlùmí ṣé ẹ gbọ́ nǹkan tí ẹni yẹn sọ? Ó ti ń ba ẹ̀sìn jẹ́ mọ́ yín lọ́wọ́. Wọ́n ní mojú ẹ̀ mọ́ra bí olóko ńlá. I'm sorry to say. Àkílódé ẹ̀yin lánàá ẹ̀yin lẹ̀ ń bá gbogbo afẹ́fẹ́ jẹ́ gbogbo social media báyìí ẹ ti bàjẹ́ ọ̀rọ̀ yín nìkan ni wọ́n sọ. Ìyẹn jáde ó ní òun ni ànábì òun ju kí ni nígbà tó wá sọ pé òun ni ànábì òun ju ànábì Musa lọ tó ẹ pẹ́ lẹ́sìn mìíràn ló bá ṣe ẹ fún ìwé pé kó pàdé yín court tòun sọ pé òun ni ànábì òun ju ànábì Musa lọ. Nínú yín tó wá sọ̀rọ̀ ìdísìn kí ni òun tó wá rí ṣe fún? Kò sí discipline rárá nínú mùsùlùmí bó ti wù kó kéré mọ́ kó wá ń ṣẹlẹ̀ nílẹ̀ apá wa bíbá ìlọ́wọ́ sàlẹ̀ bí Abẹ́òkúta ní Èkó ìbálòpọ̀ ṣẹlẹ̀ ìlú òkè yẹn ní gbogbo ẹ̀ tí ṣẹlẹ̀. Àwọn kan wá tẹ̀ pé inú àwọn mùsùlùmí tó yẹ pé àwọn wọ́n ṣe ń ṣe ẹ̀sìn yẹn inú wa máa ń dùn pé òkè àwọn náà fẹ́ ṣe ẹ̀sìn mùsùlùmí
torí pé ìwà wọn àti ìṣesí wọn kò yàtọ̀ sí tiwa gangan. Ìwà wa bára wa mu, ọ̀rọ̀ wa bára wa mu. Wọn criticize ìpele yìí o ẹlẹ́sìn kírísítẹ́nì ni o eléyìí kì í ṣe ẹlẹ́sìn tiwa. Gbogbo èèyàn lọ kó mọ́ra, ìwà wọn àti ìṣe wọn ń kó gbogbo èèyàn mọ́ra. Ṣùgbọ́n kì í ṣe tẹ̀yìn tẹ̀ ń ṣẹ̀sìn nísìnyí, ẹ̀sìn náà ṣe ẹ ò ṣẹ̀sìn mọ́, kí ló fà á? Tàbá wa jáde lọ́tún lọ́sì, a ní àfa kan ti dá wàhálà kan lẹ́ẹ̀mí kan, a ní àfa kan ti dá wàhálà lẹ́ẹ̀mí ẹ̀yin nìkan ní ná. Ṣẹ́yìn nìkan ni ẹ̀yin nìkan lè máa ṣẹ̀sìn tó jẹ́ pé ẹ̀sìn mùsùlùmí tẹ̀ ń ṣe ṣe lẹ̀ ń ṣe kókókókókókókó. Inú àwẹ̀ Ramadan ta wà yìí nísìnyí tí gbogbo èèyàn mọ̀ pé ká gba àwẹ̀ ká fi súnmọ́ Ọlọ́run ká fi bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run kó dáríjì wá kọ́lọ́run kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́. Kàkà kan ṣe bẹ́ẹ̀ wàhálà lẹ fi ń fà lọ́tún lọ́sì lórí social media, kí ló dé? Ẹ jẹ́ ká jáwọ́ nu gbogbo nǹkan tá à ń ṣe yìí, ẹ̀yin àgbààgbà nù ẹ̀sìn mùsùlùmí ẹ jáde sọ̀rọ̀ yìí, ẹ gbọ́ nǹkan tí yẹn sọ. Ànábì ni mí. Bàbá ní ànábì làwọn. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run làwọn. Mo ju Ànábì Mùsá lọ. Bàbá ní àwọn ju ànábì Mùsá lọ. Mo rí Ọlọ́run báyìí. Bàbá ní àwọn rí Ọlọ́run báyìí. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Bàbá ní kò ṣe ọ̀rọ̀ ẹnu. Gbogbo èèyàn kọ́ yóò gba ohun tá à ń sọ yìí gbọ́. Bàbá ní kò ṣe gbogbo àwọn èèyàn ló ń gba ohun táwọn sọ yìí lọ. Gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. Gbogbo àwọn kọ́ gbàgbọ́. Gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. Gbogbo èèyàn kọ́ gbàgbọ́. Àti ju àfáà lọ. Bàbá ní àwọn ti jọ àfáà lọ. Àti ju ṣéwù lọ. Bàbá ní àwọn ti ju ṣéwù lọ. Ànábì Ọlọ́run ni mí. Ànábì Ọlọ́run ni bàbá. Ànábì Ọlọ́run ni mí. Bàbá ní ànábì Ọlọ́run ni àwọn. Ọlọ́run ló pè mí bẹ́ẹ̀. Bàbá ní Ọlọ́run ló pa àwọn bẹ́ẹ̀. Olóhùn ni ànábì, òun ju ànábì lọ, òun ju ànábì Mùsá lọ. Èmi ò gbọ́ rí, ẹni ẹ̀ máa kọ́kọ́ gbọ́. Ẹ̀yin ẹbí ẹ mú lọ so torí pé wèrè ti wà lára ẹ o. Ó ti ń sinmi, ó ti ní gọ́gọ́gàn, ó máa sọ yín lórúkọ o. À ń sọ pé wèrè ti wà nínú ìran yín o. Bẹ́ẹ̀ kẹ́ ni wèrè tẹ́ ti wà nínú ìran yín tó pé ó ti ya wèrè orí ẹ̀ ti yí. Tó bá yẹ pé wèrè ti wà nínú ìran yín, kí ló yẹ máa yẹ pé òun ni ànábì, òun ju ànábì Mùsá lọ. Èmi ò gbọ́ rí wèrè ti wà nínú ìran yín nìyẹn. Ẹ ti ní wèrè nínú ìran yín. Tó bá máa sọ ní wèrè àkọ́kọ́ nínú ìran yín, òun nìyẹn wèrè àkọ́kọ́ nínú ìran yín nìyẹn. Ó tẹ́lẹ̀ jẹ́ pé wèrè tẹ́ ti wà nínú ìran yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin àgbààgbà mùsùlùmí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media tó yẹ pé ẹ̀yin nìkan náà ni mùsùlùmí ó lọ́tún lọ́sì ó ẹ lè wá nǹkan ṣe sí i, ẹ lè wá nǹkan ṣe sí i pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Ẹni mélòó ló fẹ́ bá yín ṣe ẹ̀sìn yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí? Ẹkú wà lálẹ́ ni wà lọ́lọ́la. Ẹni mélòó ló fẹ́ bá yín ṣe ẹ̀sìn yín? Ìjẹ́ṣẹ́ àwọn adáhùn ṣe lè wà ṣe pé òkè àwọn yíyá padà àwọn ọdún mùsùlùmí. Ṣé oníṣègùn ló sọ pé àwọn yíyá padà àwọn ọdún mùsùlùmí? Ṣé kírísítẹ́nì mi sọ pé ó lè sọ pé òun yíyá padà òun di mùsùlùmí? Tàbí kírísítẹ́nì obìnrin kó lè sọ pé òkè òun fẹ́ wá fẹ́ ọmọ yín ọkùnrin? Pẹ̀lú gbogbo wà láti ẹ̀fà yìí, ẹ̀yin nìkan náà lè máa gẹ́rí, ẹ̀yin nìkan náà lè máa gẹ́sẹ̀, ẹ̀yin lè máa la torí sí Ìbàdàn, lè máa ta gbogbo òfun sí Ìlọrin, gbogbo àlá ẹ̀yin nìkan náà ni. Ẹ̀yin torítorí, ẹ̀yin tafúntafún, ẹnìkan nínú inú Ìlọrin bẹ́ẹ̀ léṣe wọ́n ń pè ní Abdulrahman. Obìnrin bàtà 13 ló wà nílé ẹ̀. Ẹ̀yin nìkan náà ni mùsùlùmí ó ní róòlù rárá náà. Tẹ́bà dẹ́nu ẹ lé wá bí kọ́kẹ́ jókòó sí ẹ pé ẹ̀dùn ọyìn àti ronú yín papọ̀ kẹ́ ẹ ronú yín kẹ́ ẹ wò dáadáa. Ẹ lọ ní Association of Muslims of Nigeria, àwọn tó bá ti ń ṣe wèrè bẹ́yẹn ẹ máa mú wọn kẹ́ máa dè wọ́n kẹ́ sọ pé òkè eléyìí ò ṣe mùsùlùmí o. Ẹ̀yin mùsùlùmí ẹ jáde sórí ọ̀rọ̀ yìí o, ẹ wá nǹkan ṣe sí o. Ẹni tó sọ pé òun ànábì yẹn òun ànábì Mùsá òun jẹ́ ànábì Mùsá lòun ṣe gbogbo kíni ẹ mú lọ sọ́gbà wèrè o. Tí ó bá ti wá sí ọgbà wèrè ní ìlú yín lọ́hùn yẹn ẹ mú wá sábẹ́kúta o. Ẹ mú wá sábẹ́kúta kẹ́ ẹ mú wá sọ́gbà CRO ọmọ abáyín wòsàn ọ̀hún. Ó dà pé wèrè ti wà lórí ẹ o. Ẹ lọ wá nǹkan ṣe sí o. Salamu alaikum.